lẹ́yìn bàtà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tá a sì kíkọ́ nítorí alẹ́ àwọn pàtàkì èèyàn ńlá ọwà bí ilé nì a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ yìí ọ̀wọ́pọ̀ nínú ọjọ́ Ọlọ́run ló sì ṣe bẹ́ẹ̀ wọ́n kí àwọn lẹ́yìn kí Ọlọ́run ọba mo kí èmi náà tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àrólé rẹ̀ èmi gangan lọ́ ní ọba èmi gangan lọ́ lọ́ba èmi gangan lọ́ ní kábíyèsí àrólé Ọlọ́run ọba nìyí. Nínú ìgbé ọba àwọn ọba là ń kí wọ́n èpè lọ́ba àwọn ìjòyè wọ́n èpè lọ́ba àwọn èèyàn nígbà wọ́n ti fi ọba tí ẹ̀mọ jẹ́ ọba àwọn èèyàn sórí ilẹ̀ láti ìṣiṣẹ́ ní lọ́ba wọ́n gbọ́dọ̀ lọ́ba ààfin ọba òun là ààfin Ọlọ́run ọba ilé ìdá wa ilé Ọlọ́run ààfin Ọlọ́run. Ìwé òṣèlú nǹkan ní ìta ní ṣe jù kí iná jà fún Ọlọ́run ọba lọ. Mo ti bẹ́ẹ̀ ra tí wọ́n bá ń sìn yàtọ̀ sí Ọlọ́run nínú ọmọ gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò máa sọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà. Àwọn oní Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ní máa sọ. Ọba gbọ́dọ̀ nítorí tí ń jọba kò sẹ́nì kankan tí ń jọba. Kò sí òòṣà àmúlẹ̀ kankan tí ń jẹ́ ọba kò sí nǹkan bí ti ń jẹ́ kábíyèsí àtúntò ọba. So lẹ́yìn ọ̀gbìn ipò tó sì yàn mí sí ni pé kí n máa rí ní fóònù lọ́wọ́ wò kí n máa jẹ́ ọba lórí àwọn èèyàn àti lórí àwọn ìjọ. So wọn ló fi níjọba kò sí nǹkan kan míì èèyàn kan ló fi níjọba Ọlọ́run ọba òfìrí. Lẹ́yìn náà mo kí gbogbo àwọn bàbá wa jáde lọ látorí ẹgbẹ́ múlá yìí ọ̀dà tó ti ìkíní. Ẹgbẹ́ múlá ìgbà ọ̀dà ó ti dá báyìí. Mo kí látorí bàbá wa tó lọ ń fọ̀rọ̀ pé wọn bàbá wa lé abí bàbá bá kí olùkọ́ àgbà. Kí gbogbo àwọn bàbá rẹ̀ kí gbogbo wọn ó lọ ń fọ̀ nǹkan wọn. Wọ́n ní náà àlééfà bàbá bá kí àlééfà wọn ni àlééfà bàbá àbùkátà Akíọlá òkè wọ̀ àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe. Mo kí wọ̀ lẹ́yìn náà mo kí gbogbo àwọn ọ̀dọ́ tó wá. Mo kí àrẹ̀zẹ̀ mo kí gbogbo àwọn máàmù bẹ̀rẹ̀ lórí àlejò pàtàkì ńlá wá tún níbí ìmáàmù tó gbé ọ̀pọ̀lọpọ̀ máàmù mi máàmù tí Ọlọ́run ló ní kí wọ́n máa lò ìgbà tọ́lọ́run sì fún lélẹ̀. A máa ń sọ̀rọ̀ máàmù nílẹ̀ Yorùbá ẹ̀yin máàmù ló pé ẹ̀yin náà ṣiṣẹ́ níbẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ní òsì. Ẹ̀yin máàmù náà wà ń bí àwọn máàmù ìlú máa iṣẹ́ ìyànlàdúrà rẹ̀ ẹ̀yin náà ká máa àtàrí àjànàkú máàmù iṣẹ́ ọmọdé bẹ́ẹ̀ bá ti ní ẹsẹ̀ tó ní kéde tí tó lẹ́nu tí èyí bẹ́ẹ̀ fún mi yóò ọ̀dà àwọn ọmọ mo ti ní bí ẹ lọ pé ti mú ilé lá ṣùgbọ́n àwọn òṣìgbà ọlọ́dún ní ẹgbẹ̀ ẹ̀kọ́ ọlọ́run ti mẹ́mú àgbà ọ̀fà ó ṣe ń lọ káàkiri náà ní ọlẹ́nu ọlọ́run ní sì máa fún èèyàn ní ìfẹ́ tó wà gbà pé wọ́n là kó tó pé iṣẹ́ wá ìlú tó ń jà
Ìtí ìsáàmù kọ́ wa ní gbogbo nǹkan pátá àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Àti fúnni, àti yìí, àtọ̀ olówó ni, àtọ̀ tálíkà ni, ọdún ẹ̀ ló ti wá. Wọ́n tálíkà gbọ́dọ̀ Ọlọ́run, sùúrù lónìí. Ẹ̀yin àfáà náà tọ̀bá tí ìdálé mi, ní sùúrù Ọlọ́run gbé ọlá wá fún ìwọ̀n náà. Ń kálukú ọgbẹ̀ ìyá ọlá, Ọlọ́run ó sì fún un. Wọ́n wá tàwọn aṣáà fèlè hákìm, wọ́n tàwọn aṣáà fèlè sọ́ọ̀. Pẹ̀lú sùúrù ní ẹni tí bá ń lè gbà lọ ní sùúrù kígbà àti ẹ̀ náà dé. Ó kí àwọn ọmọọba àti joyè. Àwọn ọmọ ìlú ọ̀gá mo kí ìmọ̀mọ̀ ọba, mo kí pẹ́ wá láti Ọ̀fà. Ojókòó báyìí nínú ọlá tó lọ ń ṣe fún yín. Ọba fọlọ́ba o. Ọ̀rẹ́ àtàtà ọba mọ́tà Ìgbàdàmọ́sí ẹbá ń kí. Mo kí gbogbo ẹ̀yin ìmáàmù ìlú, èyàn olórí ìmáàmù ọjọ́ látọrí olórí ilé ké, mo kí ní o. Mo kí gbogbo ìmáàmù pátápátá, ìmáàmù Anwar Islam, ìmáàmù Islauddin, mo kí gbogbo Al-Wazir, mo kí Mufti gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn èèyàn ní wọ́n yọ Mufti gbogbo ilẹ̀ Yorùbá. Ọba olú tó wà ní ilẹ̀ Yorùbá tó lè yan Mufti. Ní ṣe tó ta ní yan Mufti Sultan, ní ìrọ̀rùn ta ní yan Mufti ọba. Lẹ́yìn tẹ́ẹ̀bá ń jẹ Mufti ìjọ, àní ọmọ jẹ́ ìjọnu, wọ́n kálukú lè ní Mufti níbẹ̀. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá láàárá ìpò sí ìlú tó mẹ́ta ìwé ọba lọ́mú ìsìláàmù wà fún gbogbo àfáà. Nílẹ̀ Yorùbá yòókù àwọn àfáà lórí ìsìláàmù lọ bọ́ba. Pẹ̀lú ìlú ti àyí, wọ́n láti bẹ́ẹ̀ kírísítẹ́nì gbọ́gbọ́ba rí ìrẹ́nu pa. Mùsùlùmí nígbà bàbá Abímbọ́lá tó gbé oyè lákọ̀ọ́kọ́ tó ní kírísítẹ́nì ló wọ́n ní lọ́rùn àlè ìbí níjọba, àlè ìbí kírísítẹ́nì níjọba. Ẹgbẹ́ ọba wa tó kú lọ́wọ́ tó padà wá, nígbà tí wọ́n padà wá, ó ní àdìyá tó wọ́n pọ̀ ní. Mùsùlùmí ni mí. Àwọn ọmọ Abímbọ́lá wà pé ọlọ́gbọ̀ ọ̀run tó bàbá wa Abímbọ́lá. Mùsùlùmí ni mí. Ilé ìyàlájé ní ẹ̀sì ti kéwú. Ọba padà láti kéwú ní ẹ̀sì ní ṣètìlá. Àmì ẹ̀yìn ilé ìyàlájé ṣe dúrà ìyẹn ọba. Wọ́n ní padà wà ń bá tún ju ọba, wọ́n bá ju ọba lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí Mùsùlùmí sì bọ̀ ọ́lẹ̀. Mo ẹgbẹ́ ṣe wọ́n náà ní ìṣòro ẹgbẹ́ sì dé rí oyè. Ọba tó ṣe ọjọ́ olóòdó bẹ́ẹ̀ lọ sí kiri yó. Báàbí kiri yó àti Mùsùlùmí. Gbogbo wa lọ ń dá ní Mùsùlùmí. Ìmọ̀ Ọlọ́run lọ́kàn ni a ń pè ní tí bàbá ńlá àti wá sí ìṣẹ̀nà. Mo kí gbogbo ẹ̀yin ọkùnrin lóbìnrin yìí bálẹ̀, mo kí àwọn ọba náà ti wà ní tẹ́lẹ̀ lọ, mo kí lórí lórí, mo kí gbogbo ìlú, àwọn orúkọ òmò ní Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ààbòlé ní kúlì mọ́ fàúkà ṣára, òrùbó mẹ́ta, òrùlé fìdá, òrùbó mẹ́ta. Bọ́ọ̀rọ̀ kásílé bàbá lè máa kàfí àgbàrá òun rí ànà òun òrùlé wa. Aláhàgbà. Wọ́n fẹ́ òfífẹ́ kí gba ọdọ̀ tó wá. Ìmọ̀mọ̀ ọ̀bà ọmọ máa mọ́mọ̀ tó ẹni bí tẹ́ lọ.
mọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ lọ́ba ti ń pè ìwẹ̀ mo yọ̀ǹda láṣọ òkè ọlọ́gbọ̀n ọ̀tọ́ máa ń mọ wa tẹ́sẹ̀ gbèsè gbọ̀nyìn ọ̀tọ́ máa ń mú kí ọ ti gbogbo àwọn central mosque ṣẹláṣí ọba ọ̀tá sọ́ndé lè wọ̀ ọ́pọ̀ máa yóò sí ọ̀lọ́dá máàmù tó tó dùn máàmù lọ bọ́bà àlúgbọ́ ọ̀bá sọ́ra nítorí bí ọ̀bọ̀bà àlú sí láàrin wọ́n máa ń bọ́ ọ̀sà òkú máàmù lọ ọlọ́pàá ọba tí bá ti ń bọ́ ọ̀sà ẹ̀yìn ọmọ ọlọ́pàá ọ̀sà rẹ̀ ọba tí bá ń bọ́ ọ̀sà ẹ̀yìn ọlọ́pàá mọ́ gbogbo ẹni mo ti sọ ọlọ́run lọ́ba bọ́ba bá ti ń bọ̀ ọ̀sà ṣẹ́gbọ́ ìmọ̀ọ̀mù ọlọ́run ní máa ń yọba tọ́ba ọ̀bá sin ọlọ́run nìkan mọ́ pé ní gbogbo ẹ̀sìn ẹnu bá nítorí àwọn olóyè ìlú nígbéra ní tí ó ń ṣe nílé tó bá ti lọ́ọ̀sà lò wọ́n ọ̀bọ ọ̀lẹ́ ní ọba mọ́ ọba àkọ́kọ́ talọ́mọba àkọ́kọ́ láyé tí ọmọba àkọ́kọ́ ọba àwọn ọba nígbà tí ọ̀rọ̀ ọjọba àkọ́kọ́ láyé ìgbẹ́ mẹ́tọ́gbìjọba Ádámọ̀ ni Ádámọ̀ ló gbé ìṣàkóso gbogbo ayé ìlú lọ́wọ́ gbogbo ní ọmọ Ádámọ̀ ni tálọ́bà àkọ́kọ́ Ádámọ̀ ni òun ló ní kí gbogbo nǹkan kí wọ́n fi kí ni ọlọ fún Quran ìkẹtàdínlógún tí wọ́n ti ta lọ gbàlódé lọ Quran 1770 wọ́n mọ́ta ọ̀yá أعوذ بالله من الشيطان الرجيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من عبادهم وفضلناهم على Ẹ̀wọ́n náà gbọ́dọ̀ àbẹ́lẹ̀. Ọlọ́run bá ṣe. Bá a ṣe rí nínú àwọn àpáàdé ọwà ní ìwé lọ́wà ní àmọ̀pẹ̀lẹ̀ ìtà tó tó bá ń tó rọ̀ yìí ẹ̀rọ tó lásán ni mo kọ́ lùdì ńgbà gbogbo sáfẹ̀fẹ̀ akọ ńgbàfẹ́ ṣàpọ̀ ìsìlámù òyí ọ̀pọ̀ èèyàn ńgbà mo pé oyè ní 2016 tí wọ́n ní èmi ní ìṣègbè ní ìṣàjú wọn ẹ̀mẹ́ta rẹ̀ agbọ́dọ̀ dá ìtàn àwọn padà ìyí gbọ́dọ̀ wà bí ní ọ̀bá ti sí fọ́bà àwọn iye òsì fàbá àwọn àfi tí ìmáàmù àtàfà ìwé gbogbo ẹgbẹ́ láìláà ní tí mo gbé owó oyè tó bá jábà wọn káwọn níbẹ̀ẹ́lì ẹ̀ ọ̀tọ̀ ìdáyé àjẹ́kọ́ ìjámà mọ́gbà mo ti gbé owó oyè láti ẹ̀ mo ti gbé owó oyè Bẹ́ẹ̀dà kámínà ní ìdíjẹ èyí tí wọ́n yíwà nínú ọkọ̀ yàrá mi tó gbẹ́ ìdámọ̀lọ tọ́lẹ̀tì ṣùgbọ́n mo ṣe dáadáa látàrí ìgbà mo ti mọ̀ pé mo ṣe dáadáa tó bá gbá olójú ọ̀tọ̀ ṣe dáadáa ń lórí ìgbàlú ìgbọ́ o wọ́n ní bàbá wa ọba àlùbà mo kí bàbá wa alága ìṣọ̀tá ẹgbẹ́ lórí ìdílé rí ẹ̀sì gbáàpọ̀ lórí bóòlù ní òṣè ní gbèsè rí
láàláà wọ́n mọ̀ ìsìláàrù dín gbogbo wọn bẹ́ẹ̀ ó kí ní wọ̀wọ̀ ìsìláàmù wọ́n àwa lè lórí àwọn àbá àwọn èsì ìṣẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá ń ta nọ́mbà ìwé ó ń tọ̀ ọ̀hún àtúbọ̀tán ó lè mẹ́ta kéèyàn ṣọ́ra fún ìlú àṣẹ ń bẹ ní ìwé ẹlòmíì tí ìlú tẹ́lẹ̀ ọlá ń bẹ ní ìwé ìlú ọlọ́run nìlú ìwé ọba kọ ìwé ìwé ọlọ́run ní kéwù sì ní wọ́n bá ti mọ Yorùbá yá àmọ́ kéwù o torí kéwù ọlọ́run fi sọ bá a sì máa pè kò sí nàbírù míì tó ní bá a sì máa sin ọlọ́run wá gbogbo àwọn tó wá pátá ọba ní ilẹ̀ Yorùbá náà wọ́n láwọn ṣẹ́ wá wọ́n kò sí èkó sọ bá a sì máa pè ọlọ́run bá a sì máa sin ọlọ́run ju ànábì Muhammad. Ìjọ ìdúró ọ̀nà ìjọ ń pè ní Islam ó yàtọ̀ sí Mùsùlùmí. Mùsùlùmí ní ẹni tó ń ṣe Islam. Islam ní pé kó o dupá gbèsè fún Ọlọ́run nìkan tó kó o dupá gbèsè fún ìfẹ́ Ọlọ́run. O gbọ́dọ̀ fi ìfẹ́ Ọlọ́run fi total submission to the will. Kì í fi total submission to God. Total submission to the will. Bẹ́ẹ̀ bá dé kọ́ gbàgbọ́ náà. Nígbà wo bá dé ó sì gbàgbọ́ náà. Ọ̀wá rẹ̀ nígbà ó kù díẹ̀ káàtó bá dé tó kó wọn lọ fọ ọwọ́ ara ẹ̀kọ́ sí tó bẹ́ẹ̀dá láyé tí ì ṣe kó wá ara ẹ̀ lóbi fà á. Nígbà ajá wá fún ọwọ́ ara ẹ̀. Má bí Ọlọ́run lé o. Ọlọ́run ò sí bá lẹ́jọ́ nítorí èèyàn fúnra ẹ̀ ní ń fa owó wá èèyàn fúnra ẹ̀ ní sì ń fa ibi wá. Gbogbo ń tọ́gbà dọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe wà àṣà ìtaánì ò lè lọ́dọ̀. Kò tó bẹ́ẹ̀ wọ́n ò bí dáa. Ó lórí ìṣe ń pásà ìtaánì òbí wá. Kí ni ìyẹn máa ń ṣe pásà ìtaánì ní wọlé èèyàn? Tóbi wá mọ̀ ọlọ́pàá àṣà ìtaánì lọ́lọ́pàá o. Ọmọ burúkú olókìní ọlọ́jọ́ ìtì ọ̀hún. Ọlọ́run lè jáde lálùjọ náà ṣùgbọ́n èèyàn ọba rí Ọlọ́run fún àṣà ìtaánì ọ̀nà ọ̀rọ̀. Kí ọ jà fẹ́ tọ́jà àṣà ìtaánì ìṣọ̀tọ̀ Ọlọ́run o. Ọ̀tá Ọlọ́run ni kẹ́ni ọlọ́mọ ọ̀tá Ọlọ́run. Èṣù àṣà ìtaánì ọ̀tá Ọlọ́run ni ìbọ̀rìṣà. Ọlọ́run ògbé ogún mìíràn àfi tẹ́lẹ̀ èèyàn gangan dá fúnra yín. Ẹ̀yin ló dá fúnra yín lè fọwọ́ ara yín wá tí ọmọ pa yín tí ọmọ nà yín. Nígbà tẹ́lẹ̀ òsì bá wọn fọwọ́ kan tí ọmọ pa mí àṣà ìtaánì ò lè yálé. Tó o bá ń bọ̀ ìṣàlẹ̀ yín tẹ́lẹ̀ lọ́gbọ́n kúrò bẹ́ẹ̀. Tó o bá ń ṣe èméjì bẹ̀rẹ̀ lọ́wọ́ ó pèsè. Èmi ò sí èméjì ọba ìṣòwò mi. Àlọ́ṣà ìdáhùn ọ̀rọ̀ ààbò lọ́dọ̀ mi. Kò bẹ́ẹ̀ wọn ò bí dáa. Ogún lè dìde ààrẹ òní sógun. Èèyàn fojú kan máa ń bẹ ogun ojoojúmọ́ lógún wà. Nígbà ọ̀fẹ́ jẹ́ kẹ́nu rẹ̀ rùn, ọgbọ́dọ̀ bá eyín rẹ̀ jà. Ogun nù. Ogun láti inú yàrá nù. Tó ọ̀bá fẹ́ ká ààrẹ rùn, tó bá wá sóde mú. Kí ló ṣe sára rẹ̀? Ọ̀pàdà. Aṣọ àti gẹ̀gẹ̀ ó mú ọ̀wá. Ọmọ tó kí ni? Ọ̀njà bẹ́ẹ̀.
Kò sí pé ọba ogun ṣùgbọ́n ó borí ẹ̀. Ogun kan dìde lánàá nù wọ́n. Bọ́tẹ̀ láṣẹ náà. Àṣẹ ìtàánì ló dìde. Màá ń bá àwọn dá ààfin. Ọlọ́run ọlá ààfin mi lélẹ̀. Gbogbo wọn bá gbọ́n tọ́lọ̀ sọ. Ọmọ ẹgbẹ́dẹ̀ gbọ́ ni. Láwọ́láwà láàkó wàtà. Ogun tó bá borí ọba wọn ò sí dáadáa ni. Obi òní kẹ́wàá má gbogbo ẹni náà dúró tọ́lọ́run ẹ̀ sì sọ fún òyìn tó yá lọ gbógun rẹ̀. Mo máa ń ṣe èèyàn dà àwọn èèyàn máa ń rò pé mo gbé wa dání. Ọlọ́run ní máa ń gbọ̀ mí. Wọ́n náà jẹ́ kọ́ lọ ń gbọ́ ọ. Tọ́lọ́ máa ń gbé ìmọ̀ ọmọ tó ọjọ́ gbọ́dọ̀ ni. Ẹ̀sìn ọdún mọ́lọ̀ ò. Ṣé fún ọlọ́run gbọ́dọ̀ kú? Ẹ̀sìn ọlọ́run gbọ́dọ̀ ṣàìsàn. Ẹ̀yìn wọn náà ṣe ti gbẹ̀sìn ọlọ́run. Bí ìyá máa ṣe gbẹ̀sìn ọlọ́run òun ni kó o ṣe kí ni? Ẹ̀yin àfáà, ẹ̀yin ìmáàmù wa, ẹ̀yin àfáà wa, iṣẹ́ ilé òtó nínú láti gbógun ti ọ̀gá ọlọ́run. Ọ̀rọ̀ ẹgbẹ́ lẹ ń sọ nìkan, ọ̀rọ̀ kìí nìkan lẹ ń sọ ẹ̀ṣọ́ ṣáà. Ìfẹ́ gbọ́dọ̀ tó tẹ́ bá ń jagun gbọ́dọ̀ ní kẹsọ̀ gbogbo òṣà nípa ọmọ àbájá. Ojoojúmọ́ èdè òní nǹkan mi tí mo máa ṣe. Nítorí bàbá ńlá wa ń tó ṣe tó fi borí ayé nù. Tó fi jẹ́ ń pé abẹ́ẹ̀mẹ́ ń tọ́, ànábìkan ló gbógun tó sa. Ta lọ́nà? Ṣe wá sí ìrìnlọ, ẹgbà ní ìgbà yìí mọ̀ bó ṣe rí. Gbogbo ẹ̀bí ìtàbá lórí ìgbà yìí náà pátá tó Músá, Ísá, Dáúdà gbogbo wọn. Wọ́n ò ní kí wọ́n máa ṣàdúrà fún wọn náà. Àtẹ́ríta ẹgbẹ́ tí wọ́n tẹ́ ti bẹ̀rẹ̀. Ìgbọ́n náà mọ̀ pé ìjọba bá ogun wọn. Kí ló sì dìde bàbá ogun wọn? Wọ́n ò sọ Núhù di bàbá gbogbo wọn. Wọ́n ò ní Músá ni, wọ́n ò ní Dáúdà ni, wọ́n ò ní Sùlẹ̀mánà ni, wọ́n wá pàṣẹ fánàlú. Wọ́n ní máa sọ ń pé máa láàárín Ìbráhímà. Wọ́n ò fẹ́ ní kí wọ́n sọ wà láàárín Ìsá, wà láàárín Músá, wà láàárín. Wọ́n ò fẹ́ ní àwọn tó ti wá kó tó kan Ìbráhímà, wà láàárín Núhù. Àbí Núhù ọ̀sáájú Ìbráhímà. Kí ló dé tí wọ́n gbèdè fún Ìbráhímà? Kí ló dé tí wọ́n wà ní àṣírí bẹ́ẹ̀ lọ? Tí wọ́n náà ọ̀gbọ́n kọ́ ma alálùbáríkà náà jáde látara rẹ̀. Ànábì Muhammad. Èèyàn. A lè mọ́ lè rú ọlọ́dọ̀ ìmọ̀wò. Ṣùgbọ́n mọ́tọ́ owó èfè ní o. Ngbáyí ọlọ́run bá tún lè ṣe nínú ọlá rẹ̀. Owó ọlá bá ṣùgbọ́n kò lè sí Kùránì ní ìmá. Kùránì yẹn mọ́mọ́ tó sọ fún mi bíbélì tẹ̀wọ́ kìí ṣe tàwọn oníkìrìsìtẹ́nì ní àwọn kọ́ yẹn nìwé wọn. Ìwé ìtàn ni ẹ̀yìn náà Ànábì Muhammad. Èmi ọmọ ká o, wọ́n gbàjọ́ fẹ́ ìkàlù. Ẹ̀yin Mùsùlùmí ìtàn yín gbẹ́mbẹ̀. Àbí Mùsùlùmí kọ́ làádámọ̀ ni. Mùsùlùmí kọ́ ni yóò rí. Àwọn ẹ̀kọ́ tí Ànábì Muhammad náà sì sọ fún wa. Ó ní ẹ̀dá mẹ́kọ̀ fáàmù tó ń sọ. Kí ló ní káwọ́ sí? Kí ó ṣe àwọn Kìrìsìtẹ́nì wọn ní ìwé wọn. Ìgbà títí wọ́n lé bẹ̀rẹ̀ ní ìgbà ilé sáti lọ́rùn. Àwọn tí wọ́n dá Kìrìsìtẹ́nì lẹ̀, àwọn Pọ́ọ̀lù rẹ̀. Pọ́ọ̀lù. Sọ̀gbọ́n ni. Ìtàn àtọwọ́ wà mẹ́tọ̀ wá sílẹ̀
àwọn ìrìn àjò làwa bí mọ ibi tí ìrìn àjò Islam ti dé. Bàbá wa àléfà Fọlá, bàbá wa ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin dọ̀tún wa, ẹ̀yin pòfẹ́sọ̀ wa, ẹ̀rọ ọ̀rọ̀ dáadáa, a sì tún sọ, a mọ̀ sọ wípé bàbá ńlá wa Ádámà, orúkọ wa ni orúkọ ta ni orúkọ Yorùbá adá nínú àmà. Ajẹ́ pé ara sí ní Yorùbá jùlọ lè ìlú ìtẹ́ bá wá kọ́kọ́ ìrẹ́lẹ̀ ìkílẹ̀ rí tẹ́bá kọ́ ní Kùránì tẹ́bá fi kẹ́kọ́ ẹ̀yìnbá ẹ̀rù kílẹ̀ rí aláwọ̀. Àjùmọ̀lẹ́ Yorùbá ibi tó sì fi wá ibi ìlú ibi tá àwọn ìlú àwa tá a wà ní agbègbè àjùmọ̀lẹ́ àjùmọ̀lẹ́ ìtẹ́sì ti sọ ẹ̀ ìsìláàmù àwọn ọmọ ní ibi tó sì fi wá náà lọ́kọ́ padà sí nígbà tí ó padà wà lẹ̀ Yorùbá. Àwọn là ń sọ Yorùbá tó ṣe é kọ wàhẹ́ẹ̀kì. Àwọn là ń wòfin, àwọn ní Yorùbá ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ àìṣẹ́ tí ń bọ̀ ìṣà. Ádámà ọ̀bọ̀ ìṣà. Ẹ̀ntí làmúrúsù nítorí táwọn èèyàn tó bá sọ fún lágbára kó sọ Akíntúndé tàbí Túndé kò lè pronounce ẹ̀ dáadáa. Bẹ́ẹ̀ náà ni Ọlámọ́rú dúdú wọ́n yọ ókò mẹ́ lámọ́rú dúdú. Bẹ́ẹ̀ náà ni àwárù jáde ní àwárù jáde látara dámà. Tí wọ́n bá rí nǹkan jáde sí tó mìnì ní Lárúbáwá sáwárù lọ. Ẹni ọ̀jọ̀gbọ́n Lárúbáwá. Ẹni tẹ́ ìgbọ̀ké ẹsọ fún àwárù jáde. Kí ló mìnì ní Lárúbáwá ẹsọ fún àwárù sótúmọ̀ sí àwárù sótúmọ̀ sáwárù. Mo challenge any scholars. Ṣé rí kẹ́ ibi tí ó ti mú bá ṣe máa ṣe ọlọ́wọ́ Ànábì Muhammad. Kí ó sì gbọ́dọ̀ mọ́ tó nítorí ìtọ́lọ ń ṣàlẹ́sà ni. Ẹyẹ fóònù níbi ló ti wá. Ọ̀dọ̀ àwọn èdè adé. Àwọn èèyàn bí dọ́kítọ̀ ẹnjìníà tí wọ́n ń ṣe ìmọ̀ ẹ̀rọ gbogbo ẹ̀. Ọ̀dọ̀ àwọn èdè náà ló ti wá adé. So nǹkan dáadáa wá látọ̀dọ̀ àwọn òyìnbó ẹ sì gbà á. Ẹ̀ ń lo fóònù. Mọ́tò náà ọ̀dọ̀ wọn ló ti wá ń lò. Báàkì sinmi ọba wá láti Mẹ́kà. Kí ló dé tó nílò? Báàkì mọ àrùn náà bá sì sin Ọlọ́run. Bọ́ bá wá wà bẹ́ẹ̀ ó fi mọ mọ́tò wà ọwọ́ alátọ̀dọ̀ ìbò. Bẹ́ẹ̀ ó fi mọ lè bàálù bẹ́ẹ̀ náà bọ́ bàálù lọ ìwé èkó ọwọ́ láti bọ ọdún ìbò. Ṣé ẹ ṣe fún mi mọ́tò tó wá látọ̀dọ̀ ìbò ń pè ní nǹkan àjèjì ní àgbègbè ìlú nílẹ̀ Yorùbá. Ebi wà láyé àtijọ́ ẹmọ́jọ kí ẹ máa pa ọ́ fún ẹ̀yin bàbá ìlú náà sí mọ̀ pé kò ṣe ní gidi láyé àtijọ́ ńlẹ̀ Yorùbá yìí. Àbí àwọn olóbá wa sí omi tó dábà àtúnṣe tẹ́bà ń fọ̀ mọ́ tàbí ní water works tàbí ní dáàmù. Oyin ló wá láti ìwé ìbò ẹni ká mọ́ gbà. Ṣé ká mọ́ púpọ̀ nígbà pé òde gbogbo àwọn bàbá ìyẹn ní ṣòdì àlẹ́sẹ̀ láyé àtijọ́. Pé ń bá pé èèyàn wà bí ilé ìsìn ìdájú èèyàn ní òmù sóòjà láyé àtijọ́. Àbúrò ni omi àmọ̀ táwọn nílò ìmọ̀fẹ́ kọ̀ṣẹ́ tó lè mú omi àmọ̀ mọ́ ní ìsinmi. Àwọn ìsìlámù ló fẹ́ mọ́.
Wọ́n mọ̀ tàwọn ẹ̀gbà tọ́ọ̀bá fẹ́ kú dànù. Irú kú tí ń pa wá láti jọ tọ́ọ̀bá fẹ́ pa wá mọ́. Kí tó mú bá ṣe máa sí lọ́wọ́ wá àwọn kan rò ní wẹ́ ọlọ́mọ ìjọba ní ilé orí nǹkan ọ̀fẹ́ ó lọ mú wa bá wa. Nígbà táwọn ẹbí nǹkan wọ̀ á dé ọmọ tó kó ilé dẹ́dà ló ti gbogbo wa táwọn ẹbí mọ̀ náà bá gbogbo wọn mọ̀ rò pé abọ̀ ìsàníà. Àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ń jẹ́ ká mọ̀ ìwé àwọn àti Quran àti Bíbélì yóò ti jẹ gbàgbọ́ èyí tí ó bá wà nínú ẹ̀ nítorí Bíbélì àwọn ìtàn tiwa tó ṣe díẹ̀ kan ti yọ kù bẹ́ẹ̀. Ìtàn ti Yorùbá tẹ́ẹ̀dù mẹ́gbẹ́lẹ̀ Yorùbá ó jẹ́lẹ̀ ńlá. Ẹ̀yin àpá wa àmọ̀ sọ fáwọn nǹkan máa tó dáadáa torí pé òun ni wọ́n ti mú bá ṣe máa sin Ọlọ́run wa. Wákàtí 5 kò síbi tí ó ti ń ṣe náà tó ìran rẹ̀ nílẹ̀ tó gbé èèyàn bá fẹ́ kí àtọba àti president àti ìjòyè àtẹ́yìnbọn nígbà lọ́gbọ̀gbọ̀ sí ẹ̀rọ àwọn ìdókò inú kí wọ́n dìde inú kí wọ́n gbọ́kù lórí sí à inú kí wọ́n náà ṣùgbọ́n ìsìláàmù lọ́rọ̀ ìrìnlẹ̀ ó fi balẹ̀ báyìí tọ́wọ́ ti bẹ́ ń balẹ̀ ń tọ́wọ́ bẹ́ẹ̀ ṣe bí o ṣe wá láti inú ìyá rẹ̀ ó kàn dúró láì ní ọ̀gá tó tẹ ìgbà wọ́n tẹ ìgbà ṣùgbọ́n mi ò tó ọwà ṣe gbọ́ bí mo ṣe wá ní o láti inú ìyá ni mo ṣe lólẹ̀ fún Ọlọ́run márùn sí ni àwọn tí ìsìláàmù kọ́ nínú ìgbéga ẹ má jẹ́ kí a fi ìsìláàmù ṣe a ti sọ mú kí ní jẹ́ ẹ̀bá Ọlọ́run lọ́ba òrìṣà kèrè bẹ́lẹ̀ òrìṣà àpẹẹlẹ̀ bẹ́ẹ̀ ìjọ kábíyèsí tó ń gbé tí ó ń kọ nígbè ìpínlẹ̀ ilé ìtiwá eléyìí èso orí ìtẹ́ àwọn baba ńlá ni o orí ìtẹ́ ká ní orí ìtẹ́ Ọlọ́run ọba lórí ilé alàyè ẹni tí ó sì yàn òun náà máa jẹ́ àròlé Ọlọ́run àlééfà àlọ́lọ́run ọ̀sán náà ní wọ́n máa yàn àlééfà sórí ilẹ̀kọ́ àlééfà ní láàbì àròlé Ọlọ́run nínú ìwé lórí ilẹ̀ ìwé òun lè rí jẹ́ Ọlọ́run yẹn lè máa pè ní láàrin ní olóògbé máa rí lára ń pè ní mẹ́ta ìfẹ́sọ̀ ní ọlọ́ọ̀dọ́ba lọ́wọ́ pè ní láàrin ní olóògbé máa rí nídìí láti dá àwọn wípé kábíyèsí Ọlọ́run à ń kó àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣèṣì ọba ni à ń kó àwọn ọba tí ọba mọ bí wọ́n ṣe ń ṣèṣì ọba ní ọba Ọlọ́run lọ́rọ̀ èmi ìrànlọ́wọ́ mi kìí ṣe nàbí ìgbòho sí nàbí ìbí lẹ́yìn àmẹ́bẹ̀ má ìpè ọba yẹn pé ní kí wọ́n tó pè ọba ní sí ìfẹ́ Ọlọ́run ọba lórí ayé tí bá ti sọ ẹ̀rí ní ọmọ ẹ̀kọ́ ọ̀lẹ̀ bẹ́ẹ̀ wà nǹkan tuntun tẹ́ ń gbọ́ yìí ẹgbẹ́ tó ọmọ ẹ̀kọ́ ọ̀lẹ̀ bẹ́ẹ̀ bá kọ́ ọ̀lẹ̀ ìgbé tí ń bá lọ mo ti lọ mẹ́rin ó wá àsìkò ẹ̀rí tó bá lọ nítorí mo ti ṣiṣẹ́ dáadáa lẹ̀ aláì nínú ọrùn rẹ̀ aláì àbújá ní àwọn ọ̀rọ̀ kò ṣiṣẹ́ tí mo ń ṣe ní ìtòsọ́ pé láì wọ̀ náà Ọlọ́run ò ní ṣe rẹ̀ ó ṣiṣẹ́ rẹ̀ ní ṣé èèyàn làgbà rẹ̀ ó ti ṣiṣẹ́ àtòbìrẹ àìjánà ó ti ṣe gbogbo tí ẹ̀yin náà gbogbo tọ̀tọ̀ Ọlọ́run ẹ̀yin mọ́mí wa
ẹ̀yin ìmáàmù ìjọ orúkọ ẹ̀ka mo ti rí ìmáàmù ìsìláàmù akéwà lórí mo ti rí ìmáàmù àbáwò islam mo ti rí ilé kéwú mo ti rí àwọn ìmáàmù orúkọ náà ìmáàmù gbogbo sí ìmáàmù ìwọ ojú gbogbo wọn ẹ̀ṣẹ́ ìmáàmù náà wà ní ẹgbẹ́ gbogbo ẹ̀tọ́ ọlọ́run ẹ̀ka kẹtọ́sọ tó lọ ń gbé àwọn ogun tí ń gbé mọ́lọ́run tí ẹni ọmọ forí balẹ̀ fún bẹ́ẹ̀ fún ara yín dá ẹmọ́ forí balẹ̀ fún ṣàgbé ẹmọ́ forí balẹ̀ ló bẹ̀rẹ̀ ọmọ Èkìtì ní Èkìtì ọ ṣé Èkìtì bẹ́ẹ̀ káwọn ọ̀rẹ́ káyé ẹ̀dá yìí. Sàbí ìṣèlú wa lè gbé wa Èkìtì lè ti wá sáyẹ̀ Èkìtì bẹ́ẹ̀ káyé aráàlú bá ju tàwọn lọ. Àbíkú láti mọ ààyè àwọn ọ̀gọ́ ń wù ẹ̀rùn bá sì bẹ̀rẹ̀ ní ọba akéré aláìsùnwọ̀n sí lè ní sójú. Àgbà ìsìn wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ ilé ní wọ́n wò ó. Ọmọ ìlú ń sọ pé àwọn ọ̀yọ́ bá ní kí ló gbà wọn lọ. Ọmọ ọba ọba ìgbè àti ìgbè lọ́bàtálá sáà ìgbè ìdàjọ́ sẹ́lẹ̀rí ẹ̀jọ̀ àwọn lọ. Ọlọ́run àlàní ní ọlọ́run ẹgbẹ́ bá gbogbo àwọn ìsàwọn mẹ́rin ìgbẹ́ ti wá Èkìtì èkè ìgbẹ́tì olóòrùn ní láti wá wọ́n lẹ́gbẹ́ ọmọgbọ́ àríran nìkan ni ọ̀run nìlá àríran ni ó náà ti sọ pé nígbà tí ìgbẹ́ta ẹ̀gbọ́ wọ́n ní ọ̀run lọ́mẹni tí ó là ọlọ́run lọ́mẹni tí ó là kí wá ló dé tọ́jọ́ mẹ́rin ọ̀rọ̀ sẹ́rẹ̀ ìgbọ̀mọ̀gbọ́ láìkì láti máa lọ ilé nǹkan ẹ máa bẹ́ẹ̀ tó fún ẹ láti ẹ̀gbọ́ ti pọ̀ jù nínú ọdún ẹ̀sán àbẹ̀ ẹ̀rin ẹ̀gbọ́ bó o níbi tí mo ń lọ bó o ní o ṣe rí o ṣe gbà fọlọ́ ó ní bá ń lọ ibi tí wọ́n máa sọ wọ́ta àmì àti gbogbo ìlú wọ́n lè kó ẹwà pàdé èmi o ní máa ń tó padà ọmọ mi ó sì tó sọ fún ọmọ mi tí ń bọ̀ tó mo ti fọlọ́ ṣe gbogbo ìgbẹ́kẹ̀lé wá pàdé ọmọ ìgbẹ́kẹ̀lé bàbá mi rẹ̀ nígbà tí ń bọ̀ ìṣàbá ẹgbẹ́ amẹ́lìbọ̀ ọmọ ọba ìlú tiẹ̀ ṣùgbọ́n mo sọ pé ẹbí ọ̀sà pé fi àkékọ́rù ẹbí olóòrù ọ̀nà ọ̀gá wọn sáwọn olú ọ̀sọ́ bẹ́ẹ̀ tó nítorí bàbá gbọ́dọ̀ ju ọmọ gbọ́dọ̀ ju bàbá lọ ọmọ àwọn kanú àwọn tí ó jẹ́ àgbà wa lànàbí Ibrahim tọmọ Ibrahim ọmọ Ádámù so nígbà ọmọ èsì ti ju bàbá lọ òun lè fi sọ fún yín pé èmi ọ̀sọ́ bí ànábì Ibrahim nìsí èmi dáadáa ni mo sọ pé mo mú ìṣàwọn ìfẹ́ bá ṣe gbogbo ẹ̀yìn lábọ̀ ìṣà ìfẹ́ bá ṣe ọ̀yà ẹgbẹ́ ààrẹ ìrìnàjò amójú ń sọ ọkùnrin nì àmì kò sí òṣà kan àkúnlẹ̀ kọkàn tó ju èmi lọ gbogbo wọn aláṣọ lórí gbogbo òrìṣà ni aláṣọ lórí ojú mo pé lọ sínú igbó káfẹ́rẹ́ ni ó gbọ́ káfẹ́rẹ́ fà táwọn òkè bẹ́ẹ̀ nígbà wọn bá kú nígbà mo dé òṣìṣọ́gbọ̀ ojú mi lọ́kọ́ padà wá èmi mo láṣọ lórí ẹ̀ ogbẹ́ ẹ̀yìn tẹ́ẹ̀sì ń bọ̀ ìṣà ojú rúgúdú ni ẹ̀sìwà náà gbọ́ tó lọ́mọ òwúrẹ́ sí ní olùkẹ́ni wá ní kí ni sọ́mọ́tọ̀ ọmọ ọ̀bọ àjọmọ̀ Ìjẹ̀bú nìlú wà wọ́n tí kó olùdókó ń bọ̀ báyé àwọn ọmọ àjọmọ̀ náà mọ̀ ṣe crusade wípé wọ́n bẹ̀ máa gbé àjọmọ̀ ga báwọn bẹ́ẹ̀ ní ẹsẹ̀ ń gbé ìrà Ọ̀rúnmìlà Ifá ga àmọ́yé nǹkan tí wọ́n fi ń ríran
èyí lè ṣe nǹkan kan àwọn tí wọ́n ń wò àwọn náà wà sẹ́yìn tẹ̀ ní rẹ̀ ṣe ní solution. Ojú ilé ìbátà láìkì àti máa lọ láì tí ọ̀ká máa wo máa tó bíbọlé àtọ̀gbọ́n ẹ̀yin tẹ̀ ń jẹun níbẹ̀ ẹ má dúró amẹ̀gbẹ́ lẹ́yìn ní jẹun pé ọ̀pọ̀ ní bí kárí ìrìn jẹun ṣùgbọ́n iṣẹ́ tèmi ní kí n sọ wípé solution sí ayé rẹ̀ kò síbòmí àfọlọ́. Ẹ̀yin àfá àtẹ̀sí tó bá àfá agbọ́nsẹ̀ oníṣègùn tẹ̀ ń gba tẹ́mọ́ ń ṣe tẹ́ ń dá èèyàn lóhùn ẹ try ẹ jẹ́ kí ẹ ní ọ̀nà ọgbọ́n ọlọ́run ló ṣe é ká jù lẹ́gbẹ̀ẹ́ jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá fi ọ̀nà ọlọ́run ṣe pé ẹ ń bá àwọn ọmọdé tí wọ́n ṣàdúrà fún tí wọ́n lọ pọ̀ lọ. Owó ọmọ ní kò mú wá nígbà tí ní ẹni tí ń wà nǹkan tí ò sí náà àbí kọ́ máa sọ pé àfi tí wọ́n bá pa màálù olójú mẹ́rìndínlógún fò màálù bẹ́ẹ̀ lè rí ni wọ́n bá sọ fún ẹni tí ò lè rí ara ni wọ́n rí ilé ìṣe ọgbọ̀ ní ọgbọ̀ ẹgbẹ́ ilé ìsàlẹ̀ lẹ́gbọ̀ gbọ́dọ̀ máa tójú bọ lórí. Tálíǹkì ń tó ṣe tọ́lọ́ fi kọ́ nù ó tójú bọ lórí. Ọlọ́run kó gbé pẹ̀lú ìnìkan. Ẹ jọ̀ọ́ wọ́n rọ ní ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi nínú gbáṣẹ́ iṣẹ́ yìí àbá o. Nítorí gbogbo ìgbàlẹ̀ náà èdè náà ń gbáṣẹ́ yìí ṣe. Ọba ní máa ń sọ̀rọ̀ ọlọ́run ọba. Ọba ní máa ń sọ̀rọ̀ ọba. Ọba ní máa ń sọ̀rọ̀ kábíyèsí. Èmi gbọ́dọ̀ ṣiṣẹ́ ibẹ̀ yìí lọ. Ìránṣẹ́ ọlọ́run ẹ̀yìn dáadáa tẹ̀sí jíṣẹ́ gbọ́dọ̀. Ṣùgbọ́n àwọn orí ọlọ́run lè ní ta ló yọ ọmọ sọ̀rọ̀ ọlọ́run jù. Àwọn ọ̀rọ̀ ilé àwọn ọ̀rọ̀ olóògùn wọn fi balẹ̀ ilé ìbájẹ́ gbogbo àwọn ọba pẹ̀lú sọ́dà lórí. Àní náà mọ̀mọ́ wà tẹ́lẹ̀ o. Wọ́n ń gbà tó lè dé ìlú ìṣẹ̀mọ́ sọ fún ẹgbẹ́. Ẹ máa lọ ẹ sọ fẹ́ balẹ̀ ilé ìbá kí ẹ máa lọ rọ́lọ́bọ́ náà ní. Ọlọ́run olóbó ìṣàmọ́ tó ọba ti lọ́lọ́bó ìṣàmọ́ ọ̀yọ́ ló bá ìṣẹ́ ọba náà ọlọ́run ti fa ọlá ọba ìyàpò lára rẹ̀. Àfitẹ́ ọba tó dúró ti ọba kan ṣoṣo tó sì ń kéde rẹ̀. Ìfẹ́ ọba máa ń kéde ní ọlọ́run ọba. Ọ̀nà máa kéde ọlọ́run fáráàlú. Ìlú tí wọ́n bá jẹ́ pé àwọn ẹ̀yà ọbẹ̀ tí wọ́n máa ń bọ̀ ìṣà tí wọ́n bá ti wá sọ́bẹ̀ ìrìn ní kápọ̀ ìṣà náà lọ́wọ́ àbí. Òun náà ní ìwà balance. Ẹ̀yìn kí ẹ tún bọ̀ ìṣà tó ń gbòògbò tó ń bọ gbogbo ẹ̀kọ́ náà wà ní. Mọ́tò ọba ti dé bí ọba náà wà á sọ fún ẹ pé èmi yìí ṣe nǹkan ní ṣe gbogbo ẹ̀sìn. Ẹ̀sìn tó bá ti yàtọ̀ sí pé ká sin ọlọ́run ọba nìkan ọba ò gbọdọ̀ ṣe é. Mo mọ̀ pé mo láwọn olóòrò fẹ́ láwọn náà mú ìdílé wọn fẹ́ tó bó yóò sàmì ń lọ. Mo láwọn èèyàn náà láwọn náà ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé mo ti dé. Olúwa ilé ti dé láti wá sọ bí ẹyẹ kí ọba ṣe rí. Ibi táwa ti lórúkọ ibi tí Yorùbá ti lórúkọ tí ń jẹ́ ọba tí ń jẹ́ kábíyèsí lọ́wọ́ bá ní. So à ń dá wọn padà sípìlẹ̀ yìí. Kó bá ní ìdílé èdè bá àti jọrò àtọmọdá àti baálẹ̀ gbogbo onígbà ìbátòkò gbá eléyìí ní ọkẹyìn ayé àtúbọ̀tán yìí bí wọ́n padà sí lọ́pọ̀ ọlọ́run ọba. Ó lè padà sọ́dọ̀ Ṣàngó, ó sì lè padà sọ́dọ̀ Ògún, ó lè padà sọ́dọ̀ Ọbàtálá, àbíta ní ọ̀padà sọ́dọ̀ Ọbàtálá fún àtúbọ̀tán àwọn kó fún ọlọ́run Ọbàtálá. Ọ̀dọ̀ ọlọ́run lọ́rùn lọ, torí ọlọ́run ju gbogbo ayé lọ. Mo kí àmì fi bẹ́ẹ̀ ní mo ti sọ pé ọba tọ́kọ́ jẹ ní orílẹ̀-èdè ayé bàbá ńlá wa Ádámù òǹdẹ̀lẹ́ ń fẹ́ kọ́ ìjọba. So àjọpọ̀ ọlọ́run máa ń yan ta ní
èyí tí ìjọba ní ọlọ́run ẹ̀yàn àti rí ìlú ní ìtura ọ̀lọ́dà nígbà àbọ̀bá rẹ̀ ọlọ́run ìyẹnù àti ọmọ tí èyí ṣe ìdílé ọba tí a kọ̀ bá rẹ̀ ṣé dáúdà ànábì dáúdà lè ṣẹlá ṣé ìdílé ọba ló ti wà ní bàbá dáúdà bàbá Sùláìmánà ṣé ìdílé ọba ló ti wà tààrọ mi ó lọ ń ṣe mẹ́rin ọba nù ó lè yàn láti fi tí ó kọsẹ́ ọlọ́run lè yàn àmọ́ àlọ́ba èmi bẹ́ẹ̀ mo ṣe rà yìí mo ti kó ìmọ̀ àwọn òrìṣà ìjẹ́ pé òrìṣà kì í ṣe nǹkan bí ju òrìṣà God chosen ọlọ́run yàn án ìjẹ́ pé òrìṣà ló wọ́n tó ọ̀dọ́dọ̀ ọ̀dùnlà kúnlẹ̀ bẹ́ẹ̀ tó bá ti dà kúnlẹ̀ bẹ́ẹ̀ ti bí wèrè pé oríta ni wọ́n ti fẹ́ lóúnjẹ sẹ́yìn gan lóríta ìrọ́bẹ́ ọlọ́ọ̀bọ̀ òrìṣà ṣé oríta ni wọ́n ti máa jẹun ọ̀dẹ̀ ni inú ìrìn ọgbọ̀n ìta bí a bá wà ní ojú dúdú nígbà táwọn èèyàn kọlà tó bá bẹ́ẹ̀ máa bọ̀ ọ̀sà kúkú lọ máa kọlà kọ ọ̀rọ̀ kọjọ́ ṣe táwọn bàbá rẹ̀ ń ṣe ẹgbẹ̀ta lọ́fẹ́ kọlà níbi ìrìnsì ọjọ́ ẹgbẹ̀ ọmọ orókè ta ló láìkí ìlà láti kọ ilé olóòlà ń bẹ́ẹ̀ àmọ̀ ilé bẹ́ẹ̀ ọ̀sàrí kọ́ ṣe ẹgbẹ́ ìwé ẹ̀fẹ́ wá sọ pé ẹwọ́n tó fẹ́ wá padà tó wá rí ayé àtijọ́ ní ojú dúdú tẹ́lẹ̀ tí èsì bàtà tó èsì ààrẹ ilé ìdára padà síbẹ̀ ló dá fún wa ohun jẹ nínú Islam gbogbo bá rẹ sọ olùfẹ́ bá bá fi jẹ olóòrò lójú mọ́sálásí ẹ̀rọ ìwé ẹbí ọ̀nà àwọn èèyàn wípé wọ́n sì dáadáa sí mọ́sálásí yìí ẹlò sí ààrẹ mùsùlùmí mọ́sálásí yìí èmi èyí ní ààrẹ mùsùlùmí àbí mọ́sálásí tó jẹ́ tèmi èyí wọn máa bá wọn ń ran èèyàn nítorí iṣẹ́ olúmọ̀ọ́mọ̀ gbogbo ìbá ti jẹ ọgbà sí ọba ó sì tún gba custodian mọ́sálásí ọba ìwé nìkan la fi mọ́ mọ́sálásí ọba àti níbi ọba kò sí mú ní ẹlọ́wọ́ títí ní ẹgbẹ́ sọ́kọ́tọ́ pọ̀ ní mọ́sálásí ọba ibi tí ó tún fi mọ́ ní mọ́ta títí ní ẹgbẹ́ lọ́rin níbi kíbi ìwé láti ní mọ́sálásí ọba níbi ìwà níbi kéré níbi ọba ẹlọ ilé ìwé ìrẹ́kù kò sí ìtọ́jú níbi ọba àti tí wọ́n bá bẹ́ẹ̀ ṣe mọ̀nà bí kìí tẹ́sẹ̀ rẹ̀ dá ẹgbẹ́ lẹ́sẹ̀ lókù tẹ́sẹ̀ lẹ́sọ níbi ìwọ̀n di níbi ọba nígbà bá rí níbi ọba ní àṣìmọ̀ pé wọ́n ti tò lẹ́yìn wa ni àbá ìwé ìṣẹ́ àbá ẹ̀jẹ̀ ń mú kúrú àmọ́ bàbá wa ló wà ní agbègbè náà ní àwọn bàbá olùkọ́ àgbà àwọn rẹ̀ kí adékúnméjì àwọn àfáàfá àwọn ọmọ wọn ti ti dé àwọn dọ́kítọ̀ àwọn àléfà mọ́kẹ̀lẹ́ àmàṣọ́lá wọ́n ti wà àwọn mẹ́tì ti wà tí Yorùbá kò sí ẹran tó kí lè yẹ mẹ́tì ilẹ̀ Yorùbá mẹ́tì ìṣòwò tí ẹgbẹ́ yan mẹ́tì mọ́sálásí ọ̀yà bàbá ọmọ mẹ́tì ilẹ̀ Yorùbá ojúwọ́ nìkan ló lè ṣe wàzíì tí gbogbo ayé máa ní ilé àrùmọ̀síì gbogbo ilẹ̀ Yorùbá ní ọba lẹ́yìn ọba nínú ẹ̀yìn ọdún ti tẹ́ ẹgbẹ́ lórí ta ló ń wà sí ilẹ̀ àwọn ọmọ tó ń tẹ́ ẹ̀ka ní nínú ọmọ ilé ìgbẹ́mí àwọn ọmọ ọgbọ́n bàbá àdínní mọ́sálásí
bàbá àdínì inú ẹ̀yìn ẹmà bùnú sọ́lá nàwárí bí ní tiẹ̀ àbí àwọn Islam ní tiẹ̀ kàmẹ́rù bí ní tiẹ̀ Islam bí ní ẹ̀lẹ́yìn tiẹ̀ ṣùgbọ́n ètò ọ̀fàárí ilẹ̀ Yorùbá òṣọ́gbà ní ìtọ́jẹ́ tó ní ìpìlẹ̀ Islam bẹ́ẹ̀ olúwo nìkan ni bàbá wa ìpínlẹ̀ Adéwò Adékànbí ní ń pè ní ọba aláwùsá ọba tó ká àwọn Haúsá wọlé Haúsá tó ní gẹ́gẹ́ ìwọ́n tó bá ti wá látòkè náà mọ́ Haúsá lànà pẹ̀ àwọn Málì ní ẹ̀sìn àwọn ará Málì lásọ̀dọ̀ ọ̀fìn mọ́lé wà ní olúwo lókọ́ ṣe ya nípa olúwo ìyàtọ̀ a sì ti jí ìwé èmi ni mo jí èmi lọ́lọ́ tó ní kí n jí ìtàn àwọn bàbá wa ẹni tó tó ọba tó tún gbé Islam ga jù lẹ́yìn bàbá wa Láúsá ìbílẹ̀ àti Adéwì Adékànbí ìlókọ rẹ̀ jẹ́ ìlókọ ní Islam rẹ̀ o nígbà ọjá ni ọba Lámúyé náà tó gbéga ọba Muhammadu Lámúyé àwọn kan sọ̀tọ̀ kíta ń pa àwọ̀ wọ́n ní Ọlámóyè ìlú gẹ́nìkan Allah ó mú yíyè òní Lámúyé Muhammadu Lámúyé ní jẹ́ lẹ́yìn ìgbà náà bàbá wa kan náà ṣe Islam wọn ò ṣe kó ṣùgbọ́n lẹ́yìn láti ìgbà yẹn ọgọ́rùn-ún ọdún lẹ́yìn ọba Muhammadu Lámúyé Àyìnlá òun lè ní jẹ ọgọ́rùn-ún ọdún gẹ́gẹ́gẹ́gẹ́ òun lè ní jẹ ọlọ́run ní bẹ́ẹ̀ ẹ̀sìn gbogbo mùsùlùmí wà ní ẹ̀sìn ọlọ́run lọ́kàn ẹni tí a bí gbogbo wa sínú ọ̀bá àlè oníṣẹ̀ṣe àti èyí tí ń jẹ́ṣẹ̀ṣe mú ọ̀bá àlè oníṣẹ̀ṣe náà kí ni ẹbí ọ mùsùlùmí ni ẹbí ọ ìmọ̀lẹ́ ìlọ́kà ní jẹ́ bẹ́ẹ̀ mọ́ àmọ́ bá ṣe máa sìn ẹ̀ńtọ́lọ́ wá gbélé lọ́wọ́ tó láti mọ́ bá ṣe máa sìn ọlọ́run àti àsìkò àti ìgbà táwọn ṣe ọlọ́run ó gbá ní ẹ̀mọ́dé Muhammad ẹ̀gbọ́n wa ni àbúrò wa ni bàbá wa ní tọwọ́ mọ̀ ìyá ni wọ́n àti bí ìbẹ̀ ìyẹn ti lọ àti bí ìbẹ̀ ti lọ ẹ̀yà lálá bí gbogbo èèyàn tó bí pupa àti funfun àtàyìnrín ẹ̀yìn ọlọ́rú àwọn ọmọ tí lú àbí ọmọlúàbí ọmọ tí mú àbí ọba lè náà àbí ọ̀rọ̀ pé èèyàn ọkọ̀ pàṣẹ fún èèyàn méjì àti ẹranko àti gbogbo ẹ̀ kí wọ́n bọ́ ọmọ ọ̀pọ̀ àṣẹ olókùnṣe ọba ní náà lóhùn ọba ní àṣẹ kílẹ̀ ìmọ̀ lókùnṣe rù tí àfà ẹ̀ẹ́sẹ̀ mú àfà ní ọwọ́ àní kí gbogbo èèyàn ẹ̀yìn lọ́nà ìwé nínú alẹ́ ìmúṣe ọwọ́ àmì kí gbogbo èèyàn náà bọ̀ ẹ̀rá bọ́ ọmọ ọkọ̀ aṣẹ́rẹ́ lórí ṣe yìí àwọn kìrìsìtẹ́nì mẹ́gbọ́n gbogbo tó ọba ni àwọn alábí gbogbo èèyàn funfun àti èèyàn dúdú nínú ìkòkò dúdú lẹ̀kọ́ gbogbo ti jáde ṣùgbọ́n nígbà wọ́n ti mú bá ṣe máa ṣe ẹlẹ́wọ̀n láti ìwọ̀nba ọgbára agbọ́dọ̀ dání nítorí nígbà àwọn gbọ́mọ́tò wá láti ìlú èlú ẹgbà àrẹ́gbà àdúgbò lọ́dọ̀ ọlọ́run Islam ìwé èsì Islam tọ́lọ́gbọ́n a ti ti bẹ̀rẹ̀ ẹ̀yìn àfà ẹgbẹ́ tí a ẹgbẹ́ ìjọba ẹgbẹ́ ti fi ní ìlànà ní omi àpẹẹrẹ yìí àpẹẹrẹ ọlọ́run lórí ayé níbi ìwé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìpè ọba ló mú Islam wọ̀nyí òun náà sì ní kí èmú ẹ̀sìn ní gbàkẹ́ lóòmí ó dé pè láyé láìpẹ́ tó jẹ́ mùsùlùmí ṣe ti kọ́ àtọ́fọ́ ọba àti kiri nítorí ìyẹn wa nígbò kò jú dá gbé lọ́wọ́ ìlọ ní ìfẹ́ kan mìí
ju ẹ̀sìn tàbí lẹ́rù pé nìyẹn wa nínú bóòlù ti wà ní dáyámọ́ọ̀dù nínú bẹ́ẹ̀ bá ti tọ́jú ẹ̀ tó bá jẹ́ kí ẹ̀ ń yẹ́ bẹ́ẹ̀ náà bẹ̀rù sáfẹ́ lẹ́nu jẹ́ mẹ́ta kí ló dé tí wọ́n ń gbé kìí sí ṣé ìfọ̀tẹ́ ti mọ̀ pé ọjọ́ ọ̀la wa gbà nípa wà ní lórí ohun tó ń bì í ẹ̀ fi gbọ́gbà ẹ bá ń bọ mọ́tì fífẹ́ mọ́tì àwọn olóòrùn ọba kó lóyìn náà ọba kò sọ́ba nítorí gan ìlọrin ọ̀sán ń bá wọn ń pè ní ọ̀gá làwọn that's why tí wọ́n gbé ẹnu ọ̀dùn lọ́nu wọ́n mọ̀ ilé north central náà ń pè bẹ̀yẹn north ìtí pé ń pè ní ẹ̀yìn Yorùbá kò sí ọba míì nínú Islam ẹgbẹ́ tí mo ẹ̀gbẹ́ tí mo Ọlọ́run ó ṣe tí ó fẹ́ ṣe wọ́n kò sọ́ba míì nínú Islam nínú Yorùbá tó gba tó mú ẹ̀yìn nígbà kò tí ì sí ọba náà tó lè ní ìmọ̀ràn tó lè ní ìrìnàjò tó bẹ̀ tó lè sọ pé nígbà ìkànnì olúwèé náà lọ sí ìdènà mọ́tì ilẹ̀ Yorùbá òun ló lè yan àwọn àbá ní ìdí ọgọ́wà ìlú mi kí wọ́n wá tí wọ́n bá ní ìdí oyè bàbá akẹ́lá ẹ̀sọ́ báwọn àbá ní ìníbò míì tí wọ́n bá ní ìdí oyè láti Ìbàdàn ní láti Èkó ní láti Oǹdó ní láti Èkìtì ní láti Ògùn State ní láti Ọ̀yọ́ ní tó ọba ti lọ́jọ́ tí wọ́n sáǹpù oyè rẹ tí ó ní kì í ní tí ó sì kárí ilẹ̀ Yorùbá tó jẹ́ ilé Islam tó tó di àwọn ọmọ bí ààrẹ Mùsùlùmí nǹkan kan aṣíwájú àdínì nǹkan kan lò ẹni ọba níjẹ́ ìmọ̀ ìdọ́ ilẹ̀ Yorùbá tó ọba fẹ́ gbé Yorùbá náà àbáyé ìgbà ṣùgbọ́n tó ọba fẹ́ gbé Yorùbá ní kì í oyè ọba ni Subhana rabbika. ما شاء الله لا قوة إلا بالله.